ẹjọ́ torúkọ lọ́sẹ̀ ẹjọ́ torúkọ lọ́sẹ̀ ẹjọ́ torúkọ lọ́sẹ̀. Báàgì ẹ̀dá ẹgbẹ́ báàgì ẹ̀ fún. Kí lorúkọ ẹ? Kò lè fi kọ́rùn mọ́, kò lè fi Ẹ sọ sí lọ́rùn. Kí lorúkọ ẹ? Solomon. Solomon kìíní. Fábíyì Solomon. Fábíyì Solomon. Bẹ́ẹ̀ sà. Ọmọ ọdún mélòó ni ẹ? 23 years old sà. Máa wojú bí. 23 years old sà. 23 years. Bẹ́ẹ̀ sà. Ọmọ ìlú wo ni ẹ? Kwara State sà. Kwara, níbo ní Kwara? Ayédùn. Ayédùn. Ó ti tọ́dún mélòó tó ti dé Èkìtì bí Adó Èkìtì? Ibi náà bí mi sí ibi náà. Ibi náà bí ẹ sí. Ìyá àti bàbá ẹ ńkọ́? Wọ́n wá lé. Wọ́n wá lé Kí wẹ́rẹ́. ló wá ṣe ń bí? Mo wá láàárọ̀. Mo ṣe ń gbọ́ voices inú máa ń jì mí. Mo wá Máa láàárọ̀. question mi tí bá ti di ẹ yes or no before you explain. Bẹ́ẹ̀ mo wá láàárọ̀. Kí ló wá ṣe ń bí? Wọ́n ní mo fẹ́ ṣe àjò owó. Wọ́n lẹ́ni tí wá rí mọ̀. Mo lẹ̀ ní mo lábẹ́rẹ́. So wọ́n á ní mo lè mú wá. Wọ́n ní ṣé mo lè mú wá, mo ní mo lè mú wá. Tó wàá fẹ́ fi ṣe kí ni? Àjò owó. Wọ́n fẹ́ fi ṣe Wọ́n àjò lẹ́ni owó. kò ní kú. Wọ́n ní kò ní kú. Bẹ́ẹ̀ sà. Iná ló máa ṣe. Wọ́n ló máa sí. Ó kàn máa sí. Bẹ́ẹ̀ èmi So náà. tó bá ti ń síkì yẹn kí ló máa ṣẹlẹ̀ sí ìwọ? Wọ́n ní màmá cash out mo dẹ̀ promise pé máa rán lọ sí máa ṣe everything fún. Okay. Kò jù bẹ́ẹ̀ lọ sà. Ọmọ tó fẹ́ wá lò yìí. Ọmọ tó fẹ́ wá lò yìí. Kí lorúkọ ẹ̀? Jọmí lójú. Jọmí lójú. Òun ló fẹ́ wá lò. Kí ló fẹ́ wá lò fún? Àjò owó lọ́nu. Àjò Àjò owó. ló fẹ́ wá lò fún. Bẹ́ẹ̀ sà. Báwo ló ṣe jẹ́ sí ẹ? Ọmọ àǹtí mi gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ọmọ àǹtí ẹ. Àjọ ń tọ́jú ẹ̀ Ó ti tọ́mọ ọdún mélòó? bí ọdún 6 sí ọdún 7. Ọdún méje. Bẹ́ẹ̀. Nǹkan tó wá ṣe báyìí sì ṣé ó dáa ọ ṣé ó bójú mu? Kì í ṣe nǹkan gidi sà. Mi Kò ò ṣe nǹkan gidi. mo màmá tọ́jú ẹ̀ mo fẹ́ rán lọ sùn fẹ́ ṣe rí tó. Lẹ́yìn tó bá ti lò tán tó fi ṣògùn owó tán wàá wá máa rán lọ sí Wọ́n ní kò school. ní kú nǹkan tó sọ fún mi nìyẹn sà. Okay. Gba orí wa fẹ́ pé kò ní kú. Kí lorúkọ ẹ lẹ́ẹ̀kan sí? Solomon sà. Solomon. Bẹ́ẹ̀ sà. Ǹjẹ́ ìwọ mọ̀ pé ẹni tí o gbé ọmọ ìwá sí ọ̀dọ̀ ẹ̀ tó fẹ́ wá fi ṣe àjò owó? Ǹjẹ́ ìwọ mọ̀ pé ọlá pé ó jẹ́ èèyàn Ọlọ́run àti pé nǹkan tí wọ́n ń sìn pé wọn ò fi èrú kún náà ṣe náà ṣe fẹ́ fi ẹ́ńtò fi náà ṣe pé ọlọ́pàá pé ẹ wá ọlọ́pàá ẹ gbà mí ẹ wọ ọmọ arákùnrin tó nù fẹ́ wá fi ọmọ kékeré. Kéré ṣe oògùn owó. Ya. Ojú mi àti etí mi bí mo ṣe ń gbọ́ láti máa ń láti bí ìlàsẹ̀ tí mo ń control ẹ̀ pé kí wá lo ọmọ mi ò lè parọ́ mọ́ fi Ọlọ́run bá búra sà. Kó wá lò. Pé kó wá lò Mi ò fún dẹ̀ kíni? ló mo ń gbúgbọ́ mo tún rí. Pé kó wá lò fún kíni? Mi ò kọ̀ wọ́n sọ fún mi nínú mind mi màá tó bá ń sọ̀rọ̀ nínú ọkọ̀. Ọ̀ mẹ́rin tó ń bẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni. Ok, kò sí wàhálà. Àjẹ́ ká dúpẹ́ fọlọ́run pé orí ọmọ ọlọ́mọ. Kó gbà bọ́dé. Orí ọ̀ gbà bọ́dé ọmọ.